báwo lọmọ tí wọ́n bá wọn tó ní ṣàdúrà fún wọn àríkíámọ̀ wá yìí sí àwọn kú fáwa yìí bàbá mi ọ̀la ọbẹ̀ adùn kan ní gbogbo ọjọ́ tó fi wà láyé ó fa ayé sí sacrifice fọmọ ni táìmù tó ọmọ bá wá ń dá aṣọ funfun ní gíní gíní gbogbo ẹ̀ ń dùn náà máa rí pé alihamudulilayi ọmọ mi ní àtẹgbẹ́ àsìkò tí ó sẹ́ alihamudulilayi tí ọmọ jẹ́ ó sì kó lẹ̀ kí lórí fi ránṣẹ́ sí. ìyá mi ìjọ tó ti ń bímọ ń bí báyìí ó máa ń yé òun kú ni ìwọ máa lè jẹ ayọ̀ ga kí lórí fi ránṣẹ́ sí. ìjọ tó ṣe dáadáa fún èdè yẹn àsìkò dáadáa dé kò dúró gbà ọlọ́run ní tí àkọ́kọ́ bá bọ́mọ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀gbọ́dọ̀ bọ́mọ lọ́wọ́ ọkùnrin lóbìnrin àmúmọ́ kámẹ́rọ̀ báyà ní sọ́gírọ̀. ọlọ́run ní bẹ̀mí ọ bẹ̀mí nítorí èmi ló sojú kò sojú rẹ̀ èmi mọ́mọ́ fìtínà tí wọ́n ṣe lérí rẹ̀ omi di ọlọ́gbàtà security torí pọ́ ọmọdé ọ̀tẹ̀gbẹ́. omi di alágbàwà ńlọwọ ẹgbẹ́ rẹ̀ yọ pàtìjú mara bí mo fẹ́ ràn màmí léwe bọ́sà fọ́ màmí ó déyàn bọ́fẹ́ kọ́ màmí ó ṣe gbá náà ni omi náà àwọn àfa àwọn ọgbàgbà ahàn tú ni wọ́n mọ̀ á san owó tó pọ́fẹ́ tọ́ ma omi ọ̀ dájọ́ omi àta gbogbo nǹkan tó ní tìtorí pé kọ́ mo yé ọlọ́run lè mi mọ ọmọ wàhálà tí wọ́n ṣe. ọwọ́ bẹ̀rẹ̀ amúmọ́ kámẹ́rọ̀ báyà ní sọ́kìrọ̀. ọlọ́run èmi ọlọ́run sí wọn ipe kí n bọ kẹ́ wọn kámẹ́rọ̀ báyà ní sọ́kìrọ̀. ipe ju bí wọ́n ṣe kẹ́ mi ń gbà kékeré mi lọ bí wọ́n ọlọ́run bá ń kẹ́ wọn ọlọ́run bá gẹ̀ wọ́n ọlọ́run bá ṣàánú wọn ó ṣe ládùúgbò àfún rẹ ó tún pa wọn àfa gbogbo dáadáa tó bá máa wọ́n máa ṣe pé ọlọ́run torí ìyá mi torí bàbá mi fi ṣe bá mú ládẹ̀ bá ń kẹ́ tó o bá sì ti ń kẹ́ àwọn arọ ọ̀run ìkẹ́ tiẹ̀ náà máa lékún láyé ni. yafrahuna iza jahati adiyatun kàláyé ẹ̀fọ́ bil ìdáyì bí samari. kéèyàn wá ṣeré sí ìyá àti bàbá kọ lọ lásán o gbogbo nǹkan tẹ̀ ń bá fẹ́ ṣe láyé ó ní tó fẹ́ gbà ń bẹ̀ ni ànábì tún jó yé wa yìí pé a ṣeré sí ìyá àti bàbá ìlú birril walidayn. ọlá tí ń bẹ bí kéèyàn ó ṣeré fún ìyá àti bàbá. tulul umri. àkọ́kọ́ náà ẹ̀mí rí ogún gbogbo ẹni máa ṣeré sí àti bàbá ànábì lẹ́mìí rí ogún. àmọ́ àṣìbò ni Anas radiyallahu anhu annahu sallallahu alayhi wa sallam ó sì fà àdìsí dé mọ́lẹ̀ ó lá nẹ́sì lọ́wọ́ àdìsí yìí wá látọ̀dọ̀ rẹ̀ ó ní ànábì lọ́sọ báyìí pé. man barra walidayhi. ẹni bá ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì. tuba lahu. ànábì lórí rẹ̀. zadallahu fi umri. ànábì sadallahu fi umri. ọlọ́run ó ṣe àlékún ẹ̀mí gígùn fún un níjà pé wá ṣe sí àti bàbá rẹ̀ ó jèrè ẹ̀mí gígùn. rawahu Abu Ya'la wa Tabarani. Abu Ya'la Tabarani lọ́gbà wa. nílùú rìsíkì. ìṣe dáadáa sí àti bàbá máa mú yàrá rìsíkì ni. àní Anas ibn Malik. wọ́n fẹ́ gbà wá rẹ̀ wá lọ́sọ̀dọ̀ Anas ọmọ Maliki. qala Rasulullahi sallallahu alayhi wa sallam. ó lọ Ànábì sọ báyìí pé. man sarrahu an yumidda lahu fi umrihi wa yuzada fi rizqihi. Ànábì ẹni tó bá fẹ́ kọ́ lọ́hùn ó léwu kún lẹ́mìí kó lékún ládìsíkì. falyabarra walidayhi. lọ́sẹ̀ dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀. waliyasila rahimahu. bá a tọ́jú àwọn fámìlì rẹ̀ kó ṣàánú wọn. rawahu Ahmadu. àwọn Ahmadu lọ́gbà àdìsí náà wá. nílùú ridwanillah. kéèyàn ṣe dáadáa sí àti bàbá màmú yẹn àríyànjú ọlọ́run ọba ni. àní Abdullahi ibn Umar. wọn Abdullahi ibn Amr lọ́gbà àdìsí náà wá. qala Rasulullahi sallallahu alayhi wa sallam. ó sọ báyìí pé. ridọ́ rabb
tabaraka wa ta'ala fi ridal walidayn. ìyọ́nú ọlọ́run ọba tó ń wá ní ọlọ́wà lọ́dọ̀ àwọn òbí rẹ̀ méjèèjì. wa sukutullahi tabaraka wa ta'ala fi sukutil walidayn. ìbínú ọlọ́run tó ń wá ní ó sì wà lọ́dọ̀ àwọn òbí rẹ̀ méjèèjì. tó bá ṣẹ̀ wọ́n ṣẹ̀ lọ́hùn tó bá rí ọ̀nà ó rí ọ̀nà ọlọ́run. rawahu Tirmizi lọ́gbà wa. gufranu zambi. bọ́ bá ṣe dáadáa sí àrà àti bàbá rẹ̀ ìmọ̀ amúyàn ìmọ̀ amáfẹ́ríkì báyẹn lọ́dọ̀ ọlọ́run. qala ibn Umar. ibn Umar ló sọ bẹ́ẹ̀ pé. ja rajulun ila rasulillahi sallallahu alayhi wa sallam faqala ya rasulallah. ọlọ́gọ́dọ̀ ànábì onírè ànábì ọlọ́run. inni asabtu zambani azima. ó ní mo ṣe ọlọ́run lẹ́ṣẹ̀ tó tóbi ẹ̀ṣẹ̀ tó wíwo. fa'ali min tawbati. ǹjẹ́ mo lè rán foríjì fáàlì min tawbati sí mo lè rí àforíjì lọ́dọ̀ ọlọ́run báyìí wà nábì. faqala hal laka min ummi. Allahu akbar. Allahu akbar. Waqala gbogbo ẹ̀yin tẹ́ ẹ laka min lóbi ummi. ẹ tọ́jú òbí yín o. àlìjánà ni àwa tó ti lọ fúnra mọ́ ti ń di. Ànábì lọ sọ ọ́. Hal laka min èyí ummi. ọ̀sẹ̀ ọlọ́run ọlọ́sẹ̀ ọ̀kan náà àwọn sábà ṣe ọlọ́run ẹ̀ṣẹ̀ náà tóbi ọ̀rọ̀ bá ànábì pé ǹjẹ́ mo lè ráforíjì bí ẹ̀ṣẹ̀ yìí wá gbọ́n tá ànábì wí. Waqala hal laka min ummi. alilaka ummi ǹjẹ́ ìyá rẹ̀ sì wà láyé ǹjẹ́ ìyá rẹ̀ ìyá tó bí ọ sọ wà Qala tó lè lọ bá la. ó ní àwọn òsì. Waqala rasulu hal laka min khalati. sẹ́ni tó jẹ́ bí ìyá rẹ̀ ń bẹ bí ọmọ ìyá rẹ̀ ti ń bẹ láyé. Qala na'am. àwọn ọmọ ìyá ń bẹ láyé tí ń jóbìnrin. Waqala rasulu fabarraha. ànábì ní lọ́dọ̀ rẹ̀ dáadáa tó ṣe fún ìyá rẹ̀ lọ ṣe fún. Rawahu Tirmizi. tó bá ti ṣe fún ọlọ́run foríjọ ìjà pé tí ẹ bá wà láyé tó bá lọ ọ̀dọ̀ ìyá ni tó ṣe dáadáa fún tínú ìyá bá ti dùn sí ọlọ́run ò bínú mọ́. Rawahu Tirmizi. Rawahu Tirmizi. Tirmizi lọ́gbà wa. Mubadalatul jihadi. bóyá bá tún dáadáa sí òǹbí méjèèjì ìmọ̀ ń dún pò pẹ́ni tó bá nábì jagun. An Abi Hurayrata. wọ́n gbà á lọ́dọ̀ àdá Abi Huraira. Ja rajulun ila nabi sallallahu alayhi wa sallam Wọ́n dára kùnú- yastasinuhu fil wọ́n dára kùnú jihadi. kan lọ arákùnrin kan lọ́dọ̀ nábì wa Muhammad ọwọ́ agbára nábì pé òun fẹ́ gbàyọ̀dá ń pọ̀ ogun lílọ. ipò òun lè bá nábì lógun. Wa qala ar-rasulu. ànábì wa sọ báyìí pé Ahayyu walidaka. sọ́kàn wà náà àwọn òbí rẹ̀ ṣá. Qala na'am. ó ní bẹ́ẹ̀ ni. Wa qala ar-rasulu fabima faja'i. èyí tó fi bá mi lógun lọ́dọ̀ wọn máa lọ ṣe dáadáa sí wọn ó ti jagun náà nù. Rawahu Muslim. mùsùlùmí lọ́gbàdì sí náà wà. Shukuru lahi fi shukuri liwalidayn. òun là sọ síwájú lẹ́ẹ̀kan bọ́ bá ti dúpẹ́ fáwọn òbí rẹ̀ òun dúpẹ́ fọlọ́ náà nìyẹn. Al-aqibatul mahmuda èyí al-jazai. tó gbẹ̀yìn gbọ́ wà láti bọ̀ tátọ́ dáa. Ani Abdillahi ibn Umar. Abdullahi ibn Umar lọ́gbẹ̀ bàbá yìí wá. Radiyallahu anhuma qala qala Rasulullahi sallallahu alayhi wa sallam. ọ̀là nẹ́bí lọ sọ báyìí pé. Barru abakum tabarrukum abnaukum. ó lè ṣe dáadáa pẹ̀lú bàbá rẹ̀ kọ́mọ tí wọn náà òbí ó lè ṣe dáadáa pẹ̀lú rẹ̀ ẹ̀san ni. Rawahu Tabarani. Tabarani lọ́gbà wá. Nailul jannati. èyí tí wàá gbẹ̀yìn rẹ̀ ni pé gbogbo ọmọ tó bá kẹ́ àtọ́kẹ́ bàbá yọ̀rọ̀ àlìjánnà Ọlọ́run wọ̀. An Muawiyati radiyallahu ta'ala anhu. lọ́dọ̀ Muawiya ni wọ́n ti wí bẹ́ẹ̀ pé. Anna rajulan jaa ila nabi sallallahu alayhi wa sallam faqala ya arákùnrin kan Rasulallah. lọ tó dà nẹ́bì tó wá sọ báyìí pé. Araditu an agisuwa. olóhùn fẹ́ lọ jagun. Wa qad ji'tu astashiruka. وقد جئت أستشيرك فقال الرسول هل لك من أم. ètò ìbá mi jagun tó tẹ̀lé mi lọ so níyà. وقال نعم. olóhùn níyà láyé. وقال الرسول فالزمها. ànábì lọ́dún ní mẹ́yà rẹ̀ kọ́ ọmọ tọ́jú ẹ̀. فإن الجنة عند رجلها فإن الجنة عند رجلها. ànábì l'àlìjánnà tó ń wá káwọn gìgírísẹ̀ rẹ̀ lọ́wọ́. وفي رواية nínú rìwáyà míì. ألك والدان
alaka walidani Èso. qala na'amu wa qala sallallahu alayhi wa sallam ilzimu ma fa innal jannata tatari julima. Ọ̀fẹ́ sábòsí fún bàbá náà ni pé sáwọn méjèèjì wà lọ́jọ́kó tí wọ́n. Rawahu Ibn Majah. Ibn Majah òun ló ní ń já sí pé tí yàn bá ṣeré fún yàtọ̀ bàbá kì í ṣe pọ̀ kàn ṣe lásán. Ó láwọn nǹkan reward tó máa gbà kọ̀ wá lásán. Gbogbo ẹni tẹ́ bá lóbi ẹ tọ́jú òbí èyí tó ní ìyá tọ́jú ìyá rẹ̀ wọ́n tó ní bàbá tọ́jú bàbá rẹ̀ àǹfààní tó ga ni tí a bá ti lọ tán ọmọ àyè máa program mi tí wọ́n mọ̀ pé mi lọ ni kò tó nǹkan kan fa màá sì wá tó mọ bá kú dé ìra wọn alájà ìyẹn wá fà ní ẹ̀ta alájà wọ́n pé alájà ń bẹ lé wọ́n bá ti wá délé ẹ̀ bá ti wọ́n rántún ẹ̀fì wọn bá ti kí n tán wà lọ jù kó sì gbà sẹ̀ wọn. àyè máa program ní ìsìn máa ní sọ ẹ máa ṣe ọlọ́wọ́ bá yín ṣe ìtì torí pé kí ni. Akuli rabiri amuma kama rabbayani sọkira. Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. Kẹsìkẹ́ fún wa. Àmín. Olúwa yọ́nú sí wa. Ọlọ́run bá yọ́nú sí wọn. Kẹsìkẹ́ fún wa. Kẹsìkẹ́ fún wọn Ọlọ́run. Àwọn bàbá tó ṣẹ̀ wá sílẹ̀ àtàwọn tó bí wa. Àmín. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Kẹsìkẹ́ fún wa. Báyà sí kẹ́rì àti gẹ̀rì Ọlọ́run bá ṣe fún wọn. Yọ́nú sí wa. Báyà yọ́nú sí wọn Ọlọ́run. Ṣàforíjì fún wa. Ṣàforíjì fún wọn Ọlọ́run. Àwọn bàbá tó ṣẹ̀ wá sílẹ̀ àtàwọn tó bí wọn.